ti rí báyìí gbogbo ẹ̀yin ará Côte d'Ivoire Abidjan ó ní o Abidjan la wà yìí o Abidjan la wà yìí o ṣé ti rí báyìí Ajamẹ àbí sájàmẹ la wà yìí Ajamẹ la wà báyìí ọjà ńláńlá tó wà nílùú Abidjan tí ọ̀nà ti wá rí báyìí gbogbo ẹ̀yin ará Abidjan tẹ́ ẹ ní àníwá èmi ti dé Abidjan báyìí o àbá náà ń bọ̀ kẹ́kọ̀ọ́ fi lè mọ̀ pé a ti wà ní ìlú Abidjan Ajamẹ ńlá wà yìí sọ ti rí báyìí Abidjan náà ń pè bí bá mi ṣe táàgì gbogbo àwọn ọmọ ará Abidjan tó wà ń bí ìwọ náà máa táàgì wọn wípé bàbá wa Suleiman làwọn Egbeji Ogbomoso wọ́n ṣe kí ni wọ́n ti dé Ajamẹ láwa yìí mọ́tò ńlá tó gbé ẹrù gbogbo nǹkan táwọn èèyàn tó béèrè fún ibẹ̀ là ń lọ afẹ́ lọ gbé mọ́ àwọn kébì náà ṣe ṣáìsì lọ́jọ́ ìrìn wọn àdúrà tí ọ̀nà ti rí báyìí Ajamẹ láwa bọ́ọ̀rẹ́ tún wà lónìí ìlú Abidjan la wà yìí o wọ́n ti rí báyìí Abidjan la wà bọ́jú wọ́n ti rí báyìí bọ́jú wọ́n ti rí báyìí Abidjan náà pè bí wọ́n ti rí báyìí wọ́n ti rí jẹ́ bí sí front camera ẹ ṣe èmi ti wà l'Abidjan tèmi gbogbo ẹ̀yin ará Abidjan wọ́n ti rí báyìí bọ́jú. Àti rí báyìí Abidjan la wà báyìí Abicos la wà yìí àti rí báyìí bọ́jú. Ó yẹ ẹ sọ fáwọn èèyàn pé ẹ fi French sọ fáwọn èèyàn pa bàbá Suleiman ti wà ní Abidjan. Voilà, bonjour tout le monde d'abord. C'est pour vous informer que le père Baba Suleiman Egbeji, il est à Abidjan. Alors là, il est déjà à Abidjan. N'importe qui veut le voir, il n'a pas venu. Il veut descendre à Abidjan, là, il n'a pas demandé le pougon. Bonjour. Ouais, voilà. Bonjour. Àti wà ń bẹ̀ wọ́n náà wọ́n ká fẹ́ rí wọn ó yá ó yá fa mẹ́sẹ̀gì máa pè wọ́n máa píkẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n máa sọ̀rọ̀ báyìí tó ti rí báyìí Abidjan la wà wọ́n náà wò tó ti rí báyìí Abidjan la wà yìí ọjà ńlá ọjà yẹn la wà wọ́n náà ní wọ́n ti rí báyìí ìwọ náà wò kọ́mọ́dà kí kámọ́dà pé ó sòdì ní àwọn pípù yìí ni wọ́n ṣe kí ni wọ́n wà wọ́n ti rí báyìí Abidjan sọ ti rí báyìí Ajamẹ ti rí báyìí wọ́n náà ní wọ́n ti rí wúlò wọ́n ti rí báyìí sọ ti rí báyìí ibẹ̀ la wà báyìí o Abidjan la wà yìí à ń lọ bí mọ́tò ńlá yẹn a bẹ lọ gbé ẹrù èmi mo ní káyọ̀ kí sàfẹsẹ̀ ṣáìsì káyọ̀ kébì náà rìn káyọ̀ kébì náà wo bó ṣe rí kébì náà jẹ̀lú ẹ ti rí báyìí ìlú tẹ̀yẹ̀ wá ẹ̀sẹ̀ dé kéèyàn kọ́ rìnsẹ̀ kéèyàn kọ́ bí ó ṣe ṣe kí ni bó ṣe rí wọn náà wo wọ́n ti rí báyìí ẹ̀yà Nàìjíríà bọ́jú bọ́jú Christina àwọn náà ti gbé dé ọ̀rọ̀ ti rí báyẹn a sọ pé bọ̀jú gbogbo ẹ̀yà Abidjan ó yá ẹ ṣe àpọ́gàmù yìí àwọn Suleiman làwọn wọ́n ti wà nílùú Abidjan lọ́wọ́lọ́wọ́ báyìí sọ ti rí báyẹn Abidjan la wà yìí wọn náà gbogbo ṣe ń làágùn mú rìn wò wẹ́dà Nàìjíríà dáa o wẹ́dà Nàìjíríà tutù ibi ohun ọ̀mù ni ọtí rí báyìí ọtí rí báyìí ọtí yẹn ló ń bọ̀ lẹ́yìn yẹn ọtí rí báyìí à ń lọ bí mọ́tò ṣùgbọ́n kàtà kan tẹ́lá tí ọdún mi wípé a ti wà ní ìlú Abidjan lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n náà láti ṣe ẹ̀ wá sà ọmọ mi bá dùn bàbá mi ò bá dùn ẹsẹ̀ dé mi ó ti rí báyìí ó parí Yorùbá láti jẹ́ ìlú ọ̀nà ìlú tó wọ̀ ní Nàìjíríà.
ojúgbò ẹ máa bá ṣe ẹ máa gbọ́ bàbá náà ń bọ̀ bàbá náà ti wà lábíjẹ báwo ni bóòlù àwọn oníwó bọ̀ ti wà àbẹ́wò bọ̀ àwọn òṣè jẹ́jẹ́ sí wa àwọn èmi.